mo wà disappointed nínú yín o us mọ̀ bọ̀ tó dá mi lójú pé iṣẹ́ tí ilẹ̀ wa dájẹ́ bàbá iṣẹ́ tẹ jẹ́ lórí mídíà ṣíṣẹ́ gbogbo Ìlọrin iṣẹ́ ọba Ìlọrin ilẹ̀ wa jẹ́ tàbí iṣẹ́ ara yín. ẹ̀yin ènìyàn wa mo kí wa ní ibikíbi tẹ́ bá ti ń gbọ́ wa ẹ kú dédé àsìkò yìí oorun gbóbọ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń gbóná ní ìlú Kwara àwọn ọmọ Kwara kan yarí kanlẹ̀ o òun ni mo gbé wá fún wa kí ẹ wá gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ nípa pé wọn ò fẹ́ ìrù ẹkùn ní Kwara State àwọn ọmọ Kwara wọn yarí o ohun tí à ń sọ náà lélẹ̀ tá a fi ń pass àwọn message ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ o ẹ̀yin ọmọ Yorùbá ló ní Kwara State àwa ló ní Kwara torí àwa ni ló pọ̀ jù ń bẹ̀ ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ má dákẹ́ o àwọn ará bíi ajagunbalẹ̀ ni wọ́n o ìjà ẹ̀sìn ni wọ́n ń jà o gbogbo eléyìí tẹ́ ń wò tán sọ pé wọ́n fẹ́ ìrù ẹkùn nítorí ẹ̀sìn ni kì í ṣe nǹkan méjì nítorí ẹ̀sìn bàbá ó sọ ọ̀rọ̀ ọlọ́kọlọ ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí náà ká tó tẹ̀síwájú. mo wà disappointed nínú yín o us mọ̀ bọ̀ tó dá mi lójú pé iṣẹ́ tí ilẹ̀ wa dájẹ́ bàbá iṣẹ́ tẹ jẹ́ lórí mídíà ṣíṣẹ́ gbogbo Ìlọrin iṣẹ́ ọba Ìlọrin ilẹ̀ wa jẹ́ tàbí iṣẹ́ ara yín pé ẹ̀ ní àlá òkú ẹ̀ ṣẹlẹ̀ nínú Ìlọrin bàbá tí ṣọ́ọ̀tì ìjọmọ yín gbé us mọ̀ mo ń pàṣẹ mẹ́sẹ̀gì lọ sí ọ̀dọ̀ yín olóyè Sunday Igboho ọmọdé yẹn mo òjìjà ẹ̀sìn wọn ò dẹ̀ gbé ìwé ẹkùn wá sí Ìlọrin nítorí kí wọ́n bá gba Ìlọrin o àbí kí wọ́n bá yọ ọba Ìlọrin nítorí mo gbọ́ nínú tájú rẹ̀ sọ pé ọ̀rọ̀ kan ti sọ kẹ́yìn káwọn kan kóra wọn jọ àwọn bọ̀ wá yọ àwọn máa ń yọba Ìlọrin Yorùbá ló gbọ́dọ̀ wá bẹ̀ ẹ kú òdìdí ìdò ẹ kú òdìdí ìsọkúsọ bàbá ọba Ìlọrin ìlú dẹ̀ ń jẹ ọba lé lórí gbogbo àwọn dẹ̀ ń jẹ ọba lé lórí ọ̀pọ̀lọpọ̀ ìlú ti túmọ̀ yín lábẹ́ ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi bá tiwa jẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi ń bá tiwa jẹ́ pàápàá jùlọ nínú Ìlọrin kí ló dé ẹ̀sìn tó já sí wípé nígbà táwọn baba ńlá wá dé wọn ò bá o ó ṣe mí léèmọ̀ tá a bá ń gbọ́ lẹ́nu ẹ̀yìn àfáàgbà nínú Ìlọrin wípé ẹ ò gba ìrù ẹkùn láàyè nínú Ìlọrin kò sẹ́ni tó yà wá lọ́tọ̀ ẹ̀yin Ìlọrin lẹ̀ ń yára yín ẹ gbọ́ mi dáadáa kò sẹ́ni tó ya Ìlọrin lọ́tọ̀ Ìlọrin ló ń yára wọn pé Fúlàní ni wá kì í ṣe Yorùbá àgbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ní under Kwara State gbogbo àwa ìlú tá a wà ní under Kwara State ní ìpàwá náà ní pé Fúlàní ni wá kí ẹ wá sọ pé àwa tá a jọ fàǹsìn kí wọ́n ní Fúlàní ni wá a kì í ṣe Fúlàní a kì í ṣe ìrànmọ́là àmọ́ wọ́n ti pín wa sábẹ̀ Ìlọrin wọ́n ti pín wa sábẹ̀ Kwara State ààrọ̀ gbọ́dá sí nǹkan kan ni mo fẹ́ kí ẹ̀yin àfa àwọn àgbà nílùú Ìlọrin mo fẹ́ kẹ́ lọ dìmú ẹjá kúrò níbi ọ̀tẹ̀ o ẹjá kúrò níbi kèfèrí lẹ́nìkan o ẹjá kúrò níbi ọ̀ṣẹ́bọ lẹ́nìkan o ẹjá kúrò níbi ẹnìkan o kí ẹnìkan kì í ṣe mùsùlùmí o bẹ́ẹ̀ bá kúrò bẹ́ẹ̀ ẹ lè rí gbádùn ẹ lè rí fọkànbalẹ̀ nílùú Ìlọrin kò sí nǹkan kan tó ń já Ìlọrin gbọ́dọ̀ láyé ẹ má bínú gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ èèyàn wa fans wa ẹ̀yin ọ̀rẹ́ wa nílùú Ìlọrin ẹ má bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ má bínú ẹ fi mí yá lẹ́nu Muhammad kò sí tó ń já ìlú Ìlọrin kulẹ̀ láyé ìlú ẹ̀sìn ni o àti gbé ẹ̀sìn yẹn lé orí ju ayé lọ ju ayé wa lọ àti gbé ẹ̀sìn yẹn lérí ju ọjọ́ ọ̀la wa lọ nǹkan kan ni mo dẹ̀ fẹ́ kẹ́yìn yóò mọ̀ dájú ẹ̀sìn wa ni ẹ̀sìn onígbà tẹ́sìn dé o gbogbo ẹ̀ ló wà nínú àkọọ́lẹ̀ àwọn bàbá kan ti ń ṣayé bọ̀ kẹ́sìn tó dé ayé ò dàrú wọn lọ́wọ́ ìgbà ò dàrú wọn lọ́wọ́ wọ́n dẹ̀ ń ṣe ayé yẹn wọ́n dẹ̀ ń ṣe o síwájú kẹ́sìn tó dé nígbà tí ẹ̀sìn wa dé tán ẹ bàbá wa nínú Ìlọrin ẹ má jà fẹ̀sìn bá tira wa jẹ́ ẹ má jà fẹ̀sìn káfí bá tira wa jẹ́ ẹ̀sìn ni o Islam ni o ìlú ẹ̀sìn ni o gbogbo àwọn opportunity láti lose gbogbo àwọn ẹ̀sìn náà pariwo yẹn ó ń kó jàǹbá bá wa sẹ́mi Allahu liman hamida Ọlọ́run nìkan ọba tó ní mílò mẹni tí sìn nígbà tó lọ ṣépè kan lára Kùránì tó ní wailun lil musallin ba'da ista'aza wal basmala tó ní wailun lil musallin ó ní ẹgbẹ́ Ọlọ́run ìdààmú Ọlọ́run kó máa bá àwọn kírun wo alladhina hum an salati sahun alladhina hum yura'un wa yamna'una al-ma'un àwọn tí wọ́n kírun kárí ni àwọn tí wọ́n kírun kárí ni àwọn tí wọ́n ṣẹ̀sìn kárí ni ẹ má jẹ́ ká gbé ẹ̀sìn Islam lórí kọjá àgbésí ayé wa gangan
ìgbésí ayé wa ọ̀tọ̀ ni ẹ̀gbọ́n ìgbésí ayé tá a wá lò láyé yìí ọ̀tọ̀ ni ó dá dúró ẹ̀sìn ó dá dúró ọ̀tọ̀ ni but a ti ń fi ẹ̀sìn yẹn a ti fi ń challenge ìgbésí ayé wa tó ti wá ń affect ìrìn àjò ayé wa gangan. olóyè Sunday Igboho ọmọdé yẹn kì í ṣẹlẹ̀ bọ̀ kò sí lọ tó báàdì ṣàlẹ́yìn àfáà lọ́rùn tẹ̀ kì í ṣoògùn náà olóyè Sunday Igboho tó bá sọ pé mi máa ń ṣoògùn o láti ọjọ́ tí ń gbọ́ wo olóyè Sunday Igboho ọmọdé yẹn fídíò wọn lẹni tó jáde rí tó lè wá dúró tó bẹ̀rẹ̀ sí di Ṣàngó kan àbí tó bẹ̀rẹ̀ sí di òòṣà kan tó wá kẹ́jẹ̀ lé lórí tó wá ń dakí nílé lórí bí òòṣà àbí táwọn yẹn wá forí balẹ̀ fún àbí táwọn yẹn wá fídíò wọn ló jáde tí ẹ ti rírú ẹ̀. àfáà náà dà nílùú Ìlọrin pé òun ò kì í ṣe dàwá òun náà kì í jó nǹkan mọ́ nǹkan. olóyè Sunday Igboho ọmọdé yẹn tá à ń sọ yìí ìyàwó tó fẹ́ sílé àlàájá ni ẹlẹ́sìn ni ó ń lọ Mọ́kà ó ṣe dáadáa tó dáa nínú ẹ̀sìn kódà nígbà tí màmá tó bí wọn lọ́wọ́ kú nínú ní kí ló ṣe ẹ̀dẹ́kọ́ nìyẹn lẹ́yìn ẹ̀dẹ́ gbogbo wa la débẹ̀ lọ́jọ́ náà bàbá ṣé mo ti bẹ́ẹ̀ lò ẹ̀jà ní ọlọ́ba àfọwọ́ kẹwọn àwọn ni wọ́n ṣe wá sí ìjọ náà àwọn ni wọ́n ṣe sutura yá yẹn níyàwó olóyè Sunday Igboho ọmọdé yẹn ká sọ ọmọdé yẹn mọ ìjà tí olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ ń jà kì í sí ìjà ẹ̀sìn kì í ṣe ìjà ẹ̀sìn ìjà wípé ẹ̀yin Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ẹ̀yin ọmọ ìyá mi bọ́ọ̀ la ṣe fẹ́ bọ́ nínú ìṣòro bọ́ọ̀ la ṣe fẹ́ bọ́ nínú àdánwò. bẹ́ẹ̀ sì máa mò ń pàṣẹ mẹ́sẹ̀gì lọ sí ọ̀dọ̀ yín olóyè Sunday Igboho ọmọdé yẹn mọ òjìjà ẹ̀sìn. wọn ò dẹ̀ gbé ìwé ẹkùn wá sí ìlú Ìlọrin nítorí wọn bá gba Ìlọrin o àbí kí wọ́n bá yọ ọba Ìlọrin nítorí mo gbọ́ nínú tájú rẹ̀ sọ pé ọ̀rọ̀ kan ti sọ kẹ́yìn káwọn kan kóra wọn jọ àwọn bọ̀ wá yọ àwọn máa jọba Ìlọrin Yorùbá ló gbọ́dọ̀ wá bẹ̀ ẹ kú òní ìdìjò ẹ kú òní ìdí ìsọkúsọ ẹ má jà báwọn sọmọ ẹ̀yin tẹ́ wà ní ìgboro nínú Ìlọrin tó kàn yín bá balẹ̀ gbogbo àgbègbè oko kọ̀ọ̀kan tó ń bẹ lábẹ́ ìlú Ìlọrin kò sí bọ̀kọ̀ balẹ̀ àgbègbè kọ̀ọ̀kan tí ń bẹ lábẹ́ ìlú Ìlọrin kò sí ìdùnnú kò sí ayọ̀ gbogbo àwọn sọ̀rọ̀mí ajínigbé yìí wọ́n ń jí àwọn èèyàn bí wọ́n pa àwọn lẹ́kọ̀ọ́ ẹ̀ mọ iye ìlú tó ti di ahoro lábẹ́ Lagos àbí lábẹ́ Kwara State fẹ́ sọ yìí lábẹ́ ìlú Ìlọrin ṣé ẹ̀ mọ iye ìlú tó ti di ahoro ni táwọn bandits ti sọ ìlú ahoro nílùú tó kún táwọn èèyàn gidi wà ń bẹ̀ àwọn tí wọ́n nílé nínú ìlú yẹn wọ́n padà lọ gbàlejò níbòmíì látara ìníkàkún wa nílùú Ìlọrin látara ìní àkàkùn wa nínú látara ẹ̀sìn ni o ẹ̀yin àfáà wa nínú Ìlọrin ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òjò máa ń tó wà lẹ́yìn o aládìkù wa gbogbo àwọn bá dì tí wọ́n jiyàn pé mùsùlùmí ni wọ́n o yes mùsùlùmí ni wọ́n kéwù àdùkárì ni wọ́n kíkọ́ tó dún yàn lọ́kọ́ tó pààyàn dànù bọ́n bá pààyàn kan Allahu Akbar ni wọ́n máa lọ́gbọ̀n tí túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ àwọn mùsùlùmí yẹn náà àwọn tó ń pààyàn láàbà tó bá pààyàn kan tó bá bàtìyàn jẹ́tọ̀ yẹn àwọn náà lọ́wọ́ ní Kwara State wáyé wọ́n ti wá sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú dahoro bàbá ọba ìlú Ìlọrin ìlú tẹ̀ ń jẹ ọba lé lórí gbogbo àwọn tẹ̀ ń jẹ ọba lé lórí ọ̀pọ̀lọpọ̀ ìlú ti túmọ̀ yín lábẹ́ látara ẹ̀sìn ni o ọ̀pọ̀lọpọ̀ ìlú ti dahoro ọ̀pọ̀lọpọ̀ ìlú ti di ahoro nílùú Kwara State látara ìnira táwọn pípì fi kàn wọ́n orí ẹ̀sìn yẹn náà lẹ́wọ́n sì dúró lé lórí pé ẹ̀sìn ni o gbogbo ayé ló mọ̀ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni ẹ̀gbọ́n gbogbo ayé ló mọ̀ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni nígbà tó lè Sunday Igboho ọmọdé yẹn mọ́ wá sílẹ̀ tó wá kàmpé nípa ẹ̀sìn àbúrò wá kàmpé nípa ẹbọ ìjọsọ̀rọ̀ ẹbọ sọ̀rọ̀ ẹ̀sìn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti adáhunṣe gbogbo wa lóye Sunday Igboho ọmọdé yẹn mọ́ fẹ́ rescue gbogbo wa ní irú ẹkùn ìsúnáìtì dáadáa lẹ̀ yẹn security group tó dálẹ̀ yẹn ó wá rescue everybody ó wá rescue mùsùlùmí ó wá rescue kìrìsìtẹ́nì ó wá rescue àwọn ẹlẹ́sìn kẹta ẹ má jà tí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bọ́ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí adáwọn àgbègbè kan bẹ lẹ́yìn ọ̀dà Kwara State tí wọ́n ti ṣe àgbákò àwọn èèyàn tí wọ́n fi àárọ̀ àtọ̀sán sunkún ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ni wọ́n ti jí gbé lábẹ́ Kwara State tí wọn ò tẹ́gbà lọ wọn ni wọ́n yóò ti rábọ̀ wọn inú àwọn kan dùn bọ́lá ń múnú Sunday Igboho ṣáwà wá sínú ìlú ẹ̀yin kan inú yín bàjẹ́ ẹ̀yin kan fẹ́ máa dènà bẹ́ẹ̀ ẹ wò ìpínlẹ̀ ìgbẹ́lá tẹ́tẹ́ US imam bàbá US imam ẹ bá mi ṣiṣẹ́ program yìí ó kàn wọ́n la ẹ bá mi táàgì wọn bàbá iṣẹ́ tẹ jẹ́ lórí mídíà ṣíṣẹ́ gbogbo Ìlọrin iṣẹ́ ọba Ìlọrin lẹ́wájẹ́ tàbí iṣẹ́ ara yín pé ẹ̀ ní àláwù kí wọ́n ṣẹlẹ̀ nínú Ìlọrin bàbá tí ìjọmọ yín gbé bàbá wọn ti jíyàwó yín gbé àbí bẹ́ẹ̀ kẹ́ máa rubbish lẹ́sọ̀ bàbá sọ́ra I'm not sorry to say because ìnira ò kàn yín ìnira ò kẹ́ bí yín gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ yìí kò kan fábìlì yín kò kàn kí gbogbo ó yà mí lẹ́nu nígbà tí fìtínà tó pọ̀jù tó ṣẹlẹ̀ nínú Kwara State gbogbo ẹ̀yà fáwa nínú Ìlọrin tẹ́ẹ̀dó ní wàásí àgbà ṣàṣàánú yín ló ń jáde ló ń kígbe ẹgbà wá àfi bẹ́ẹ̀ lẹ́yìn àwọn àfáà tó máa invite yín sóde ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbowó kẹ́ṣe wá sí ló máa wá sí ẹ̀kú bẹ́ẹ̀ ni mo kí tí gbé wọ́n jí àwọn èèyàn nínú Kwara yìí mo rí pé kò ta ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lára nínú Ìlọrin kò káyà díẹ̀ nínú ẹ̀yìn àfáà ló dùn díẹ̀ nínú ẹ̀yìn àfáà lẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bandit tí ó ṣẹlẹ̀ yìí díẹ̀ nínú ẹ̀yìn àfáà lára tẹ̀ ń jáde tẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ àmọ́ tó bá ti lọ jẹ́ pé ìjà ẹ̀sìn dé gbogbo ẹ̀yìn àfáà lọ́rin lẹ́ máa kó lẹ́ máa ṣí láwàrí lẹ́ máa bọ́ lẹ́ máa yánpá láwàrí lẹ́ máa send message ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí
ní tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ life and death. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́. ẹ gbọ́, ẹ jẹ́ àgbàgbé pé olóyè Sunday Igboho kì í ṣe mùsùlùmí, ìyàwó tó bí tó fẹ́ sílé alájà mùsùlùmí ni. Yes, àwọn ọmọ wọn lè ṣe mùsùlùmí. ìtọ́lọ́ kádàrá olóyè Sunday Igboho ṣàlùwà ẹ̀ bọ́tẹ́ yẹ kí n jẹ́ pé ìjọpọ̀ yẹ yín nígbà tó lọ́wọ́ àdébùwà Muhammad wá sáyé gbogbo ayé lọ́lọ́rọ́ sí, gbogbo ayé lọ́lọ́rọ́ àdébì sí. ẹ gbọ́, nígbà tí Jésù wá sáyé gbogbo ayé lọ́lọ́rọ́ Jésù sí, àwọn tó gbà fún ní òpọ̀. gbogbo ayé lọ́lọ́rọ́ àdébùwà Muhammad sí, àwọn tó gbà fún ní òpọ̀. àdébùwà Nuhu alayhi salatu wassalam gbogbo ìlú gbogbo ayé lọ́lọ́rọ́ sí, àwọn tó gbà fún ní òpọ̀. gbogbo ayé lọ́lọ́rọ́ olóyè Sunday Igboho ọmọdé ẹmọ sí, pàápàá jùlọ ní Nàìjíríà táwa yìí gbogbo ìlú lọ́lọ́rọ́ sí, àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtẹlẹ́bọ, gbogbo ìlú lọ́lọ́rọ́ olóyè Sunday Igboho ọmọdé ẹmọ sí. ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi bà tiwa jẹ́, ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi ń bà tiwa jẹ́. pàápàá jùlọ nínú Ìlọrin kí ló dé? ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn tó já sí wípé nígbà táwọn baba ńlá baba wá dé wọn ò bá o, wọn ò bẹ́sìn yẹn o. Ọlọ́run lágbára kó kọ́kọ́ fi ẹ̀sìn lélẹ̀ kó tó di pé yóò dá wa o. Ọlọ́run lágbára bẹ́ẹ̀ ọmọ Ọlọ́run ò kọ́kọ́ fẹ̀sìn lélẹ̀, kò kọ́kọ́ fi ẹ̀sìn Islam lélẹ̀ kó tó di pé dá wa o. àwọn baba ńlá baba wá dáyé tọ́kẹ́sìn ò tó dé o, kí ló wá dé tá à ń fi ìdí èèyàn tá a fi ń affect ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ̀yin baba wa lù lọ ni àwọn sẹ́ni mẹ́sẹ̀gì yìí pé àárín ìgboro òlú Ìlọrin lẹ́wà tẹ́ tí dúró tẹ́ tí yọ̀tí kankan ò ṣe yín o. gbogbo àwọn agbègbè tí ń bẹ tó yíká gbogbo òlú Ìlọrin gbogbo wọn ni wọ́n sunkún o, gbogbo wọn ni wọn ò ní fọkànbalẹ̀, gbogbo wọn ni wọn ò lè sun àsunwọ́ra. kódà ọ̀pọ̀lọpọ̀ òlú ló ti di ahoro ní gbogbo tí dáwọn àgbègbè tó wà nínú Ìlọrin. ẹ̀yin Ìlọrin dẹ̀ ẹ wá mi ò kódà mi ò expect kí ìlú Ìlọrin tí wọ́n against pé kólóyè Sunday Igboho ṣàbá operate nínú yẹn, mi ò expect ẹ̀. bí mo ti wá ní US mom, I'm so disappointed in you bro. baba mo wà disappointed nínú yín o US mom, but ó dá mi lójú pé ṣe ti ilẹ̀ wa dájẹ́. baba ṣé o làbí ìjọba baba aṣọ yìí yóò níjà o, ẹ bá mi ṣe program yìí náà kó tó ẹ má tako ṣẹ́ o, ẹ má tako Ọlọ́run lára olóyè Sunday Igboho ṣàmàdí ẹmọ gbogbo ẹ̀yin àfáà lọrin tẹ́ ẹ bá dìde tẹ́ ẹ bá ń tako olóyè Sunday Igboho ṣàmàdí ẹmọ ẹ ti ń tako ṣẹ́ Ọlọ́run, ẹ ti ń tako ṣẹ́ Ọlọ́run. gbogbo yẹ kó yẹ yín pé gbogbo ìṣẹ̀mí tẹ̀dá bá lò láyé Ọlọ́run ló ṣiṣẹ́ lára wa, Ọlọ́run ló ọpẹ́sì lára wa, kò síbi táà ní òsì nígbà dìde. bẹ́ẹ̀ ni àìmọye àfáà tádàwọ̀ kan tán ta lọ́fà ṣé wọ́n ṣe ẹ̀rù lọ sọ́dọ̀ ẹni tẹ́yìn pè lẹ́lẹ́bọ yẹn wọ́n wù lọ tó ṣáájú fún ọ tó sì gbádùn. tí ìjẹ́ àfáà yóò sì kú lára ẹ̀, tí ìjẹ́ ní Ọlọ́run yóò sì kú lára ẹ̀. yes lóòótọ́ adígbàgbọ́ náà kọ̀ọ̀kan adígbàgbọ́ nínú àdìtì tí wọ́n bá táyọ̀ lọ́fà ń sìn ṣé ká máa fi fátì àsìlò wọn ni ẹ lọ wá solution ni. bó ti bá ń fún ẹ má disturb Ọlọ́run ẹlẹ́wọ́n paracetamol ẹ lóògùn bí inú bá ń rẹ lọ lóògùn yóò dàgbọ́ Ọlọ́run inú mi o Ọlọ́run fún mi lálàáfíà Ọlọ́run fún mi lóòótọ́ Ọlọ́run máa ń gbàdúrà Ọlọ́run ò tẹ́lẹ̀ àdúrà àmọ́ find solution to má disturb Ọlọ́run tọ́lọ́run yanjú pọ̀. kí ló ní tẹ̀ ń da ọ̀rọ̀ ẹ̀sìn mọ́rọ̀ ààbò ọ̀rọ̀ ààbò ṣe kókó ẹ má jà tara wa ibi tí ẹ̀sìn bá ti exist tí ẹ̀sìn ti ń dùn tó ń da tí ò bá ti sí ààbò ẹ̀sìn ẹ̀ lè tú. àwọn bí ṣe wọnú mọ́ṣáláṣí wọ́n tú mọ́ṣáláṣí wọ́n wọnú church wọ́n tú mọ́ṣáláṣí ẹ jẹ́ ká gbọ́ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí ọ̀rọ̀ security nínú ìlú ààbò òun ni à ń sọ yìí gbogbo ẹ̀yà àfáà tẹ́ bá dìde sí tẹ́wá against olóyè Sunday Igboho ọmọdé ẹ̀mọ́ ẹ jẹ́ ká rò dáadáa o. ẹ̀yin nífọ̀kànbalẹ̀ orí tẹ́ kọ́lé sí láàrin ìlú tẹ́ wà yẹn gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn yẹn sunkún gbogbo àwọn tí wọ́n yí kúrò lọ́yìn gbogbo àwọn tí wọ́n yí kà lọ́yìn inú ìnira inú ìbànújẹ́ inú ẹkún nílànà wọn wà o. ẹ já lò lákàyò olóyè Sunday Igboho ọba yín ju kò lóòfẹ́ wá jọba o kò lóòfẹ́ wá yan ọba o kò lóòfẹ́ wá gbé Yorùbá nation wá sí ìlú lọ́yìn o. in tó wà áfà ni wípé ọ̀rọ̀ àwọn bandits ọ̀rọ̀ security ẹ̀jẹ̀ àjọ mójútó kí ni Nàìjíríà lè ṣe kí ló lè yọ ẹ̀yìn àfáà lọ iṣẹ́ ẹ̀ ṣàánú àwọn ẹ̀kúnnù ní ẹ̀ ṣàánú wa ni kí tí mọ̀tàlẹ́ ẹni nìkan pọ̀ fún yín báyìí sọ́rẹ́sì ló lè wá sọ nílọrin ni àdẹ́sì ló wá kàmpéènì gbogbo àwọn olórí púpọ̀ àwọn sọ sórí mídíà tí wọ́n pàdé mọ́mọ́ lórúkọ tí ò dá tọ́pọ̀ lọ́wọ́ lórúkọ tí ò dá ìṣẹ̀lẹ̀ kúrẹ́ àfáà lọ́rin tí yára kẹsí kókò wọn ìtẹ́ bá lè gbé nu ẹgbẹ́ ìtẹ́ bá lè sàṣíkẹ́ sàṣí nínú wọn ó dá kí yẹn máa bá nàbì kó máa pàdé lólè kó máa pàdé ní bọ́mọ kékeré sùn kí yẹn máa sọ̀rọ̀ òdìsá nàbì lẹ́nu àwọn olórí bú ọmọ yẹn ẹ̀yin àfáà kónú jọ ẹ̀sán kan lù wọn káàkiri ṣe wọn kí wọ́n lè mọ̀ kọ́lọ́ wà ní gbogbo yẹn ṣe ẹni tó wá fẹ́ rescue life wọn nínú Kwara òun lẹ́ ń sá fún pé kò gbọdọ̀ wá o àgéṣe ẹ máa kọ̀wé àgéṣe wa ẹ jẹ́ ká ló làákà yìí ìgbowó bọ́wọ́ ẹ̀kọ́ rẹ̀ sí kọ́lé ìdòwò ń bá kiri ọ̀rọ̀ ká lè bọ́ nínú àdánwò òun ni ìgbowó bá kiri ẹ jẹ́ sọ yìí kí n dúró náà. brọ́dà wa wọn ò ní fi ẹnu fẹnu tẹ̀wé ọmọ aráyé ò ní kùn mọ́ ilé ẹnu pẹ̀lú àwọn ọ̀rọ̀ oníyebíye tí ẹ sọ níbí báyìí bóyá kó ṣe rí nìyẹn ẹ náà ẹ gbọ́rọ̀ kẹ́nìkan dìde kó ní àwọn kan o
gbogbo wọn ẹ pátá ọmọ Fúlàní ni wọ́n. ṣẹ́rípà ti ń pariwo ọ̀rọ̀ yìí ṣùgbọ́n à ń dúpẹ́ pé ẹ̀yin ọmọ Kwara ẹ̀ dákẹ́. Nǹkan tó múnú wa ń dùn nìyẹn táwa náà sọ ẹni fídíò tí ẹ bá ṣe àábà yín máa gbẹ́nu sí àábà yín ganu sí àáfọ káàkiri kí àwọn ènìyàn wọ́n gbọ́ bí àwọn ò fẹ́ràn ẹkùn. ṣé ìjà ẹ̀sìn ṣé olóyè sọ pé òun fẹ́ wá jàjà ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n náà fẹ́ wá gbà yín kúrò lọ́wọ́ ikú ẹlẹ́ẹ̀kọ́ ẹ̀ ò fẹ́rù ẹkùn. Bó jẹ́ kú ló lóko ni bó jẹ́ ikú ló lóko bó dẹ̀ jẹ́ tàkúté ló lóko àwa mọ̀ bó jẹ́ kú ló lóko bó jẹ́ tàkúté ni. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ ọ̀rọ̀ yìí dọwọ́ yín o ẹ̀yin náà ẹ kúkú máa gbọ́ bó ṣe ń lọ lọ́tún lósì gbogbo hílàhílo tó ń lọ gbogbo ẹ̀ pápátá lẹ̀ ẹ máa gbọ́ ẹ má dákẹ́ o ọgbọ́n àrékérekè ń bẹ lọ́wọ́ àwọn ará ibi wọ́n ṣe rí olóyè Ìgbòho inú gbogbo wọn bàjẹ́ bísínẹ̀sì wọn ti fẹ́ kú gbogbo àwọn ọmọ wọn tí wọ́n ti plọ̀k wọ́n máa jíyàn gbé kiri wọ́n mọ̀ pé àṣírí wọn ti tú olóyè ò lè sọ̀rọ̀ kó má fẹ́nu bà bàbá Àjàní Bello torí ìfẹ́ tí bàbá yẹn ní sí bàbá yẹn lọ bá wọn nígbà tó wà ní Benin Republic. Ó dé Kwara State ó ń kí ọba Kwara State ní gbèjègbèjọ bó tẹ̀ yẹ kò sí ètò kan àwa pẹ̀lú ọba Kwara olóyè pẹ̀lú ọba Kwara ló ní business torí ọmọ Fúlàní ni èmi pẹ̀lú ẹ̀ ò ní business ọba Kwara ó fẹ́ ṣán kú ni ojú ẹ̀ fọ́ kò rí gbogbo nǹkan tó ń lọ gbogbo nǹkan tó ń sọ iṣẹ́ kò gbọ́ ẹ̀yin apànìyàn burúkú wọ̀nyí ẹ wá ń jẹ gàba lé àwọn ọmọ ìyá wa lórí wọ́n mú lé ìyá Ọlọ́ṣun wọ́n jólé ẹ̀ ìyá kejì ẹ̀wù nǹkan tó ń fojú wọn rí ẹ wà ń bẹ̀ wá dákẹ́ ní orí ilẹ̀ wa ẹ gbọ́ odò tó wà ní Ìlọrin wọ́n pè ní odò Iyemọja kí ni wọ́n pè ní Iyemọja ṣé Iyemọja wà nínú Àlùkùránì òfò tẹ́ ẹ̀ ń gbé kiri ṣé Iyemọja wà ń bẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe lórí ilẹ̀ tẹ́ ti wá bá wọn tẹ́ wá ń jẹ gàba lé wọn lórí ẹ wá ní torí pé wọ́n ti sọ pé wọ́n á yẹ ọba ẹ wò ó àwọn ọmọ alálẹ̀ ti dìde alálẹ̀ ti gbé àwọn ọmọ rúmọlẹ̀ dìde káàkiri ọba yẹn náà kò sígbà tó ní padà fi orí àpèrè tó wà kò sígbà tó ní padà fi bẹ̀ ńlẹ̀ àìpadà fi bẹ̀ ńlẹ̀ ni so ẹ má fọ̀ rárá bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá wa fọ́ káàkiri mo kí gbogbo yín pátá gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ ń pè wá Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ bọ́ sí bí a ṣe ń fẹ́ òun náà ni ẹ gbọ́ wàhálà ní gbogbo àwọn akọni tó ti ń wọ Kwara kò sẹ́ni tó ń lọ bẹ̀ láwọn ilẹ̀ Yorùbá wọn ń lọ bẹ̀ olóyè lọ ó bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ wo béèrè ṣe ẹ tí ì dá nǹkankan mọ̀ ẹlòmíì hypertension lápá torí everyday làwọn èèyàn register ìrù ẹkùn everyday before you know wọ́n á ti wọ 20 million wọ́n á ti wọ 20 even though rẹ́kọ̀dù tí olóyè Ìgbòho tó fẹ́ break ẹ tí ì dá nǹkankan mọ̀ ẹ tí ì mọ mẹ̀mẹ̀ ẹ rí mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ ẹ tí ì dá nǹkankan mọ̀ ní rẹ́kọ̀dù tí olóyè Májàsọ́lá Ìgbòho ìṣà tó máa break ẹ rí tó dáwà náà bẹ́ẹ̀ ṣe sọ pé ọmọ tó ní ìyá àwọn ò ní sùn ní ọ̀rọ̀ yín ẹ̀yin náà ẹ̀ ní lójú oorun o so bó ṣe jẹ́ nìyẹn kẹ́ lọ tú èrò ẹ lọ tú pa chief imam US Ìlọrin US imam àti gbogbo àwọn tẹ́jọ́ ń kórè ibú yín kiri ẹ lọ tú èrò yín pa ọ̀ torí ẹ̀ tó ẹ kéré jù ẹwẹ́ gan ẹwẹ́ ṣe rí pé Làbíbù Lágbàjì òun tiẹ̀ ti wá ṣàlàyé ara pé òun lọ́wọ́ sọ̀rọ̀ yẹn o toró ní fídíò kan tó ṣe ó ní tó bá jẹ́ pé ẹni tó bá ní nǹkan tó lè fún nǹkan àwọn kíni máa kó òun lọ́nà ó ní kó fún òun ó lóun lọ́wọ́ sí gbogbo nǹkan tí olóyè ń sọ torí àwa rò pé bí àwọn náà ń takò tẹ́lẹ̀ ní ó dẹ̀ jáde ó wá clear ó tẹ̀ ti polóyè ó make it clear ṣùgbọ́n kó má gbàgbé ọ̀rọ̀ kan tó sọ pé àbí kò fẹ́ dáa fún Ifá ni kó má gbàgbé ọ̀rọ̀ tó sọ o àwọn bíbí wọn ṣòro ń gbọ́kànlé o olóyè Ìgbòho ẹ ṣọ́ra yín olóyè ẹ ṣọ́ra pẹ̀lú àwọn bíbí bọ́ ṣe ní connection pẹ̀lú yín àwa ò láàkí ẹ̀ wá nífẹ̀ẹ́ sí o irú Làbíbù Lágbàjì tẹ́ kó ẹ mú àwọn ọ̀rọ̀ tó ti sọ pé káwọn ọmọ kọ́ máa kàwé mọ́ kọ́ lọ́ máa ká kéwú ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú tó ti jáde lẹ́nu arákùnrin yìí ṣe bóun ló sọ pé àbí kò fẹ́ dáa fún Ifá ni ṣe bó jáde lẹ́nu ẹ̀ irú yẹn wá ń pe lóyè ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́ ẹ palẹ̀ ń wá ẹnìkan ń pa gbá àwo náà ń pa
bẹ́ẹ̀ ni ẹ lè rí ọmọ Adéyẹmọ mú ọ̀nà tó bá wù, torí nǹkan tá Al-Kùránì yìí sọ fún yín nìyẹn pé kẹ́ má bá wọn ṣe. Gbogbo eléyìí tẹ́ ń ṣe ojú ayé lẹ́ ń ṣe, ojú ayé most especially àwọn tó jẹ́ pé wọ́n wá láti bí Sudan, àwọn yẹn tó wá ń dalẹ̀ Yorùbá rú, tó wá láti kí náà ti ń porúkọ Senegal, tẹ́ wá dalẹ̀ Yorùbá rí. Ọlọ́run á mú gbogbo yín pápátá, ẹ̀yin jàtìjàtì rédèrèdè rọ́ndọ̀rọ̀ndọ̀ wọ̀nyí. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá wa share Àkàlàmàgbò TV yín náà ni.